níbo lẹ̀yin ń gbé níbo lẹ̀yin wà lọ́jọ́ tí àwọn ìdí àgbọn ju Fẹlá sẹ́wọ̀n lọ́jọ́ gbọgbọrọ. lẹ́yìn tí màmá Fẹlá ti kú ni nǹkan bẹ̀rẹ̀ sí dàrú mọ́ Fẹlá lọ́wọ́. kí ni ikú pa ìyá rẹ̀ sí ni tó sì ṣe pé wọ́n ti kọ́kọ́ dáná sun ilé rẹ̀ àti àwọn ohun gbogbo tó ti fowó tó kọ́kọ́ rí láyé ṣe. nǹkan kò lọ déédéé mọ́ ṣùgbọ́n kò sí aráàta tó mọ̀ o àti pé Fẹlá náà kò kúkú tilẹ̀ sinmi agídí àti ariwo tó ń pa ojoojúmọ́ ló ń kórìíra ìjọba àwọn ológun sí i. àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé ó bẹ̀rẹ̀ sí í wá gbogbo ọ̀nà láti pe ẹ̀mí ìyá rẹ̀ padà. ó ní òun gbàgbọ́ pé ìyá òun kò ní fi òun sílẹ̀ àti pé ẹ̀mí ẹ̀ máa wà nítòsí ibì kan. nígbà náà ló wá nínú àwọn ọkùnrin kan tí wọ́n ń sọ pé oṣó ni àwọn. ó sì gba ọ̀kan láàyè pé kó máa wá bá òun pe ìyá òun bí òun bá lérè. Professor Hindu tí a ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ni. ọkùnrin náà gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ Fẹlá nítorí inú ilé ẹ̀ náà ló ti wà. ibẹ̀ náà ló sì wá ibì kan fún un pé kó máa gbé. ṣùgbọ́n gbogbo ìgbà ni yóò gba owó ètùtù tí yóò gba owó ẹran àti àwọn nǹkan míì. bẹ́ẹ̀ ni àwọn owó náà kì í ṣe owó kékeré rárá. ó ṣe ìlérí fún Fẹlá pé lọ́jọ́ tí òun bá parí iṣẹ́ náà tán pátápátá òun yóò ṣe tí Fẹlá yóò fojú rí ìyá rẹ̀ gbangba. ní ọjọ́ kan lóòótọ́ ọkùnrin náà dé pẹ̀lú àtíkè kan. ó sì sọ pé ládìlẹ̀ ọjọ́ náà níbi tí wọ́n ti fẹ́ ṣe eré gan ni Fẹlá yóò ti pàdé ìyá rẹ̀. ó ní nígbà tí eré bá ti wọra ni kí Fẹlá fi àtíkè náà pa ojú. bó bá sì ti fi àtíkè náà pa ojú tán kó máa bá eré rẹ̀ lọ kí òun náà sì máa wo ohun tí yóò ṣẹlẹ̀. ó tún sọ fún un pé kó má bẹ̀rù kó má jáyà o bó bá ti rí ìyá rẹ̀ kó bá a sọ gbogbo ohun tó bá fẹ́ sọ fún un. lọ́jọ́ náà ni ara Fẹlá yá yàtọ̀ ó sì múra dáadáa láti pàdé ìyá rẹ̀ lóòótọ́. gbogbo àwọn ọmọ eléré rẹ̀ ló ń sọ fún pé my mama go appear this evening. màmá mi máa farahàn lálẹ́ òní. àwọn ọmọ òṣèré gbogbo sì ń bá Fẹlá yọ̀ pé ohun tó ti ń náwó sí láti ọjọ́ yìí tí Professor Hindu sì ti ń gbowó lọ́wọ́ rẹ̀ yóò yanjú. ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ eléré rẹ̀ ni wọ́n rò pé Hindu ń tàn án jẹ lásán ni. lọ́rọ̀ kan lọ́jọ́ náà Fẹlá ṣe ojúbọ síbi tó ti fẹ́ ṣeré. ó sì gbé àwòrán ńlá ìyá rẹ̀ síbẹ̀. ó tún gbé àwòrán Kwame Nkrumah olórí ilẹ̀ Ghana nígbà kan síbẹ̀. ó ní àwọn tí wọ́n wáyé tí wọ́n ṣe ayé dáadáa nìyẹn. ó ní ó sì dá òun lójú pé ìyá òun kò lè jìnnà sí ọ̀dọ̀ Nkrumah nítorí pé ìwà wọn jọra láti gba gbogbo ọmọ Áfíríkà kalẹ̀ lọ́wọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun. ìmúra àti ìrọ́kẹ̀kẹ̀ ọjọ́ náà pọ̀ ju ọjọ́ ńlá lọ́jọ́ náà ó jàre. nígbà tí wọ́n dé ojú agbo tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré Fẹlá sọ fún àwọn èrò wòran tó dúró pé àlejò pàtàkì yóò bá wọn níbẹ̀ ní ọjọ́ náà àti pé kíkálukú múra sílẹ̀ o. ó ní ìyá òun yóò bá gbogbo wọn lálejò. ẹni tó bá sì gbàgbọ́ yóò rí nǹkan dáadáa gbà láti ọ̀dọ̀ ìyá òun. bẹ́ẹ̀ ni eré ọjọ́ náà bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàtọ̀ ńlá. àwọn tí wọ́n sì wà níbẹ̀ gbádùn eré gidi. Fẹlá pàápàá ti mu gbó débi pé bóyá lórìnà gidi mọ́. kò sì pẹ́ lẹ́yìn náà tí Professor Hindu súnmọ́ tó sì fi àtíkè rà á lójú tó ní yóò rí ìyá rẹ̀ láìpẹ́ jọjọ. Fẹlá fọwọ́ bọ́jú títí kò rí kinní kan o. ó tún wò lọ ó tún wò bọ̀ kò rí nǹkan kan o. nígbà tó sì pẹ́ ní àwọn èrò bá bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo. Fẹlá fúnra ẹ̀ ló ń pariwo tó sì ń sọ pé màmá káàbọ̀ màmá káàbọ̀ welcome my mama. lẹ́yìn náà ló kúnlẹ̀ tó sì ṣe bí ẹni tó ń gba àdúrà lẹ́nu màmá rẹ̀. nígbà tó sì pẹ́ ó bẹ̀rẹ̀ sí pariwo màmá 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 bẹ́ẹ̀ ló ń juwọ́ tó sì ń pariwo màmá màmá màmá. èṣù ṣe ẹnìkan níjọ́ náà kó sọ pé òun kò rí ìyá Fẹlá nígbà tó dé àti nígbà tó ń lọ. òun tó fà á nìyẹn tí àti òun àti àwọn ọmọ rẹ̀ fi ń juwọ́ bélébélé tí àwọn èrò tó fẹ́ràn orin rẹ̀ náà sì ń bá a juwọ́ bó ṣe ń sọ fún wọn pé ìyá òun ló ń lọ yẹn o. ṣùgbọ́n lẹ́yìn eré náà lọ́jọ́ kejì tí àwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láàrin ara wọn ìyẹn àwọn ọmọ eléré ẹ̀ ni o. wọ́n ń bi ara wọn léèrè pé wetin be the craze wey all of una dey craze yesterday? say you see anything? You see any mama?
wọ́n ń bi ara wọn léèrè pé ìwà wèrè wo ni gbogbo àwọn ń hù lánàá yẹn, ṣé ẹnìkan wà nínú àwọn tó rí màmá Fẹlá ni? Ìdáhùn tí kálukú sì ń fún ara wọn náà ni pé nà Fẹlá ẹ̀ lóhùn sí màmá o, Fẹlá nìkan lórí ìyá ẹ̀ o. Ṣùgbọ́n àwọn míì yóò tún fi kún pé òun àti Professor Hindu. Ṣùgbọ́n lẹ́yìn tí egbe ti regbé, ó hàn pé Fẹlá kò nígbàgbọ́ nínú Hindu mọ́. Ó sì sọ fún àwọn tó súnmọ́ pé the professor don't tire me. Allah, that shakara wey I dey do for stage, I no see anything o. I just don't want to disgrace myself. Ó ní gbogbo ohun tí òun ṣe lọ́jọ́ náà, òun kò mà fẹ́ kan ara òun lábùkù ni o. Ó ní òun kò rí kinní kan báyìí o, òun kàn fi àtíkè pa ojú lásán ni. Ṣùgbọ́n ó ní bó tilẹ̀ jẹ́ pé òun kò rí ìyá òun náà sójú, òun gbà pé ìyá náà kò jìnnà sí òun rárá. Ó wà pẹ̀lú òun nínú ẹ̀mí nítorí gbogbo ohun tí òun ṣe, ìyá náà pẹ̀lú àwọn àjọ̀nú tó kù ni wọ́n ń darí òun. Nítorí náà ló sì ṣe jẹ́ pé láti ọjọ́ tó ti gbé ojúbọ ìyá rẹ̀ wá síbi tó ti ń ṣeré náà, kò gbé kúrò níbẹ̀ mọ́. Gbogbo ìgbà ló sì máa ń bọ ìyá rẹ̀ kó tó ṣeré tàbí nígbà tí eré bá ti fẹ̀jú. Ó kàn ṣe pé ọ̀rọ̀ náà ti ń sú Fẹlá fúnra rẹ̀ ni. Ó ti bá ìjọba jà títí ó ti sú, àwọn náà ti bá a jà títí ó ti rẹ̀ wọ́n. Ọ̀rọ̀ pé ìjọba yóò rán ọlọ́pàá wàá mú Fẹlá nítorí pé ó mugbó kò ṣẹlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni wọn kò ní dé ilé rẹ̀ nítorí pé ó ń kó àwọn ọmọbìnrin kéékèèké kiri. Àwọn ohun tí wọ́n ń torí ẹ̀ wàá mú náà ni nígbà tó bá bú ìjọba. Ṣùgbọ́n wọn yóò fi kinní kan kẹ́wọ́ ṣáá ni. Igbó mímu Fẹlá ti kúrò ní ti Nàìjíríà, ó ti di ti gbogbo àgbáyé nítorí kò sí ẹni tó tún ń wé igbó tó gùn bíi ti ọkùnrin olórin náà mọ́. Bí igbó 10 ni yóò papọ̀ sí ojú kan tí yóò sì wé, tí yóò gùn ṣọ̀bọ̀lọ̀, tí yóò sì máa fà á ságbárí bó bá ti ń kọrin rẹ̀ lọ. Igbó kan orin kan ni, tàbí kí èèyàn sọ pé orin kan igbó kan. Fẹlá ní òun kò lè ṣe kí òun má mú gbó yìí nítorí níbẹ̀ ni àwọn àjọ̀nú ti máa ń bá òun sọ̀rọ̀. Ṣé lóòótọ́ sì ni kò sí bí èèyàn yóò ṣe mú gbó dáadáa tí ojú rẹ̀ kò ní rí dọ́bù? Ó sì ṣeé ṣe kó máa bá àwọn ará ọ̀run pàápàá sọ̀rọ̀. Nígbà tó yá pàápàá, Fẹlá tún igbó rẹ̀ ṣe. Ó bẹ̀rẹ̀ sí sè é. Ìkòkò ńlá ni yóò fi ṣe igbó náà. Ọlọ́run nìkan ló mọ ẹni tó kọ. Bó bá wá ṣe igbó náà tán pẹ̀lú àwọn èròjà líle tó máa ń fi sínú ẹ̀, Fẹ́mi ọmọ ẹ̀ sọ pé kò sí géńdé tó gbọ́dọ̀ mu ju ṣíbí kan lọ. Ó ní géńdé tó bá mu ṣíbí 2, wọn yóò gbé jáde lókùú ni. Ó ní ìkòkò ńlá làwọn yóò fi sè é, tí àwọn yóò ṣe kí náà yóò sì pẹ́ lórí iná dáadáa lẹ́yìn tí àwọn bá ti fi gbogbo èròjà sí i. Ìgbà tó bá pẹ́ lórí iná ni yóò kíkọ̀ lọ̀bọ̀. Ẹni bá gbé e mì yóò sì mọ̀ pé òun gbé nǹkan lura. Ọ̀rọ̀ àwọn sọ́jà tí wọ́n ń ṣèjọba yìí ló sún Fẹlá tó fi ń pariwo nínú orin rẹ̀ pé kí àwọn sọ́jà ṣá máa lọ, kí wọ́n ṣá máa lọ, kí wọ́n má ṣèjọba nílẹ̀ yìí mọ́. Nígbà tí Ọbásanjọ́ sì sọ pé àwọn yóò gbéjọba sílẹ̀ fún àwọn olóṣèlú, Fẹlá pariwo pé àsìkò nìyí tí òun yóò ṣe olórí Nàìjíríà fúnra òun. Ó ní òun ti lálàárí, ìyá òun sì ti sọ fóun pé òun yóò di olórí Nàìjíríà níjọ́ kan. Ó ní àsìkò náà ló wọlé wẹ́rẹ́ yìí o. Kíá ló ti kó àwọn ọmọ lẹ́yìn rẹ̀ jọ tí gbogbo wọn sì pawọ́pọ̀ tí wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀. Wọ́n pè ní Movement of the People, MOP tàbí MOP. Kíá ni Fẹlá bẹ̀rẹ̀ sí í ṣeré kiri tó sì ń wọ gbogbo yunifásitì, tó ń kó gbogbo àwọn ọmọléèwé lẹ́yìn, tó ń sọ fún wọn pé bí ìjọba gidi bá lè wà ní Nàìjíríà yìí, gbogbo Áfíríkà ni yóò bọ́ lóko ẹrú òyìnbó, àti pé àwọn tí wọ́n ń pariwo tí wọ́n ń ṣe ikùn bẹ̀m̀bẹ̀ kiri yìí kò ní tún Nàìjíríà ṣe, òun Fẹlá nìkan ni. Fúnra aáyán ló ba òkú ìyá ẹ̀ jẹ́ o. Àbí nígbà tááyán fẹ́ ṣe òkú ìyá ẹ̀ tó fi adìyẹ ṣe alága tó sì fi kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe àlejò pàtàkì. Gbogbo bí àríyá ṣe ń lọ tí aáyán ń jó lọ tó ń jó bọ̀, níṣẹ́ ládìyẹ ń wò ó pé kí ọwọ́ ènìyàn ba irú ilé yìí lásìkò tí kò sóúnjẹ gidi nítòsí yìí. Àsìkò tí wọ́n sì sọ pé kí alága sọ̀rọ̀ tí adìyẹ dìde, kọ̀lọ̀kọ̀lọ̀ wò ó láti òkè délẹ̀. Ó ní kí ọwọ́ ba ilé yìí nífẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ mọ́, ọjọ́ ayọ̀ nírú ọjọ́ náà yóò jẹ́. Nígbà tí ọtí wọra tí aáyán bẹ̀rẹ̀ ijó láì wẹ̀yìn, òjijì ládìyẹ kì í lọ́rùn mọ́lẹ̀. Bádìyẹ sì ti gbé e hánu ní kọ̀lọ̀kọ̀lọ̀ bá ẹ̀yìn mú adìyẹ, ńlá gbó bá dàrú pátápátá. Bó ti rí fún Fẹlá àti ẹgbẹ́ mọ́ọ̀pù ẹ̀ nìyẹn o. Ọbásanjọ́ ni olórí Nàìjíríà. Òun ló sì yan alága àjọ tó ń ṣe ètò ìdìbò, Michael Ani, tí yóò fi orúkọ ẹgbẹ́ òṣèlú gbogbo sílẹ̀.
bẹ́ẹ̀ Ọbásanjọ́ ní Fẹlá ti ṣe oríṣiríṣi àwo orin fún yìí o, tó sì ti sọ bí ikùn ọkùnrin náà ti tóbi tó fún gbogbo àgbáyé àti bó ṣe ń kó owó ìlú jẹ. Nítorí bẹ́ẹ̀ nígbàrà tí wọ́n bẹ̀rẹ̀ sí forúkọ ẹgbẹ́ òṣèlú gbogbo sílẹ̀, wọ́n kan igi mọ́ Fẹlá nímú, wọn kò gba orúkọ ẹgbẹ́ òṣèlú ẹ̀ wọlé. Wọ́n ní kò sí ohun tó jọ ọ́, ní inú bá bí Fẹlá tó sì tún forin bú gbogbo wọn lápapọ̀. Ó ní wọn kò mọ ẹni tí wọ́n ń bá ṣe ni. Bí Shehu Shagari ti ṣe wá wọlé lọ́dún 1979, kò tí ì lo ọdún kan níbẹ̀ tí Fẹlá ti bẹ̀rẹ̀ sí bú òun náà tó sì sọ pé ìjọba àwọn olè ní ìjọba rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí kọrin bú, bó ti ń pè é lólè ló ń sọ pé kí wọ́n wá wo ọrùn ẹ̀ bó ti gùn, àti pé ọ̀dẹ̀ lásán tí kò mọ kinní kan ni ọkùnrin náà ṣe. Bí Shagari kò tilẹ̀ sọ̀rọ̀, inú bí àwọn gòdògódò ẹ̀yìn ẹ̀. Nígbà tó sì di ọdún 1981, àwọn ọlọ́pàá kò gbèrègbè tún ya wọ ilé Fẹlá. Alùpàmákù ni wọ́n sì lu gbogbo àwọn tí wọ́n bá níbẹ̀ títí dórí àwọn aláboyún. Bí nǹkan ṣe wà nìyí títí di àsìkò tí Muhammadu Buhari àti Túndé Ìdí-Àgbọ̀n gbàjọba. Ìjọba àwọn èèyàn náà le. Bí wọ́n ti ń ju àwọn olóṣèlú sẹ́wọ̀n ni wọ́n ń ṣe òfin tó le koko tí wọ́n sì mú àwọn tí wọ́n bá tẹ òfin náà lójú. Ṣùgbọ́n kí àwọn sọ́jà yìí tó gbàjọba ni wọ́n ti mọ Fẹlá. Àwọn òǹpìtàn kan tilẹ̀ sọ pé Ìdí-Àgbọ̀n wà lára àwọn ọ̀gá sọ́jà tí wọ́n fàṣẹ sí pé kí wọ́n dáná sun ilé Fẹlá nígbà náà. Ṣùgbọ́n ènìyàn kò rí ìdí eléyìí fi múlẹ̀ dáadáa. Kìnní kan tó kàn dájú náà ni pé nígbà tí àwọn Ìdí-Àgbọ̀n gbàjọba wọ́n ń wá ọ̀nà láti fi Fẹlá pamọ́, nítorí wọ́n mọ̀ pé ẹnìkan ṣoṣo tó lè dá wàhálà sílẹ̀ fún àwọn jùlọ nìyẹn. Nítorí orin kan ṣoṣo tí Fẹlá bá kọ ni yóò fi ba orúkọ ìjọba náà jẹ́ káàkiri ayé. Àwọn èèyàn tó gbàjọba yìí kò fẹ́ bẹ́ẹ̀ rárá. Wọ́n ń wá ọ̀nà gbogbo láti mú Fẹlá. Lára òfin tí àwọn Ìdí-Àgbọ̀n ṣe ni pé ẹnikẹ́ni kò gbọdọ̀ kó owó ilẹ̀ òkèèrè láti Nàìjíríà jáde. Wọ́n ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fẹ́ ba ètò ọrọ̀ ajé tí àwọn ń ṣe jẹ́ ni, ọ̀tá ìlú ni. Ètò tí wọ́n ṣe ni pé bí ènìyàn bá fẹ́ lọ sílẹ̀ òkèèrè, àwọn yóò fún ní iye tó bá lè fi lọ sí ìrìn àjò náà látọwọ́ àwọn yóò sì sọ iye owó tó lè kó jáde fún un. Fẹlá fẹ́ lọ sí Amẹ́ríkà, ó fẹ́ lọ ṣeré lọ́hùn ni o. Bẹ́ẹ̀ ló sì fẹ́ lọ ṣe àtúntò àwo orin rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe. Àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ pẹ̀lú òun náà ni wọ́n jọ ń lọ sí ìrìn àjò yìí ni. Bí wọ́n sì ti dé pápá ọkọ̀ òfurufú níjọ́ náà ní gbogbo àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ ń juwọ́ sí i. Bẹ́ẹ̀ lòun náà ń juwọ́ sí wọn. Ṣé kò sẹ́ni tí kò mọ ẹkùn láwùjọ àwọn ẹranko igbó gbogbo? Fẹlá kì í ṣe èèyàn kékeré rárá. Láti ilẹ̀ yìí títí tó fi dé ilẹ̀ Kùsàǹgbà ni. Àfi bí wàhálà ṣe ṣẹlẹ̀ lójijì, kọ́sítọ́ọ̀mù kan ló dá Fẹlá dúró tó sì yẹ gbogbo ara rẹ̀ wò fínífíní. Níbẹ̀ ló ti fa owó tó wà lápò Fẹlá yọ. Owó náà jẹ́ $105 owó dọ́là, $500. Kì í ṣe owó gidi kan rárá nígbà náà. Bẹ́ẹ̀ ni kọ́sítọ́ọ̀mù náà dá Fẹlá dúró tó sì sọ pé ó ń kó owó ilẹ̀ òkèèrè jáde láì sọ fún ẹnìkan. Ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ míì. Ọ̀rọ̀ náà di ohun tí Fẹlá kò lè lọ sóde tó ń lọ mọ́. Wọ́n dá a dúró, wọ́n sì fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Fẹlá rò pé nǹkan kékeré tí òun yóò yanjú ni. Ó ní kí àwọn ọmọ eléré òun máa lọ, òun yóò wá bá wọn kíá. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o, nítorí bí Ìdí-Àgbọ̀n ti gbọ́ pé ọwọ́ ba Fẹlá ló fò sókè tí àṣẹ sì wá pé wọn kò gbọ́dọ̀ fi ọkùnrin náà sílẹ̀. Wọ́n ní kí wọ́n mú un dáadáa. Ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 1984 ni wọ́n mú un. Kíá ni wọ́n gbé Fẹlá lọ sí ìtìmọ́lé. Láti ibẹ̀ ni wọ́n sì ti gbé e dé iwájú àwọn ìgbìmọ̀ tí wọ́n ń gbọ́ ẹjọ́ àwọn tí wọ́n fẹ́ ba ètò ọrọ̀ ajé Nàìjíríà jẹ́. Ṣùgbọ́n wàhálà wà níbẹ̀. Wàhálà tó wà níbẹ̀ ni pé owó tí wọ́n bá lọ́wọ́ Fẹlá yìí, owó kékeré tí kò tó iye tí wọ́n yóò gbà á láàyè pé kó mú jáde ni. Bí Fẹlá bá ń lọ sí irú ìrìn àjò bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ogunlọ́gọ̀ òṣèré tó ń kó lọ, wọn yóò fààyè gbà á tó bí $5,000 owó dọ́là, $5,000 pé kó mú dání. Ṣùgbọ́n kò ní tó $1,000 lọ́wọ́ rárá. Nítorí bẹ́ẹ̀ ó ti hàn pé àwọn adájọ́ yóò dá a sílẹ̀ ni. Wọ́n kàn lè ṣe kìlọ̀kìlọ̀ fún un pé tó bá fẹ́ jáde nílùú nígbà míì, dandan ni kó sọ iye owó tó bá fẹ́ kó jáde, kódà kí owó náà jẹ́ $1 kan. Gbogbo èèyàn ti mọ̀ pé wọn yóò padà fi Fẹlá sílẹ̀ ni. Ṣùgbọ́n lóru ọjọ́ tí wọn yóò dá ẹjọ́ yìí gan, Ìdí-Àgbọ̀n pé adájọ́ tó fẹ́ dá ẹjọ́ náà. Adájọ́ Okoro Idogu ni. Ọmọ Ìgbò kan báyìí lọkùnrin adájọ́ náà. Àṣẹ tí Ìdí-Àgbọ̀n sì pa ni pé àwọn ti gbọ́ ẹjọ́
tí àwọn lọ́ọ̀yà Fẹlá ń rò níwájú ìgbìmọ̀ náà, ṣùgbọ́n ohun tí ìjọba àwọn fẹ́ ni pé adájọ́ náà gbọ́dọ̀ sọ Fẹlá sẹ́wọ̀n ni. Kò jù bẹ́ẹ̀ lọ o. Bẹ́ẹ̀ ló jẹ́ pé nígbà tí wọn yóò dá ẹjọ́ náà lọ́jọ́ kejì, wọ́n sọ Fẹlá sí ẹ̀wọ̀n ọdún 5 ṣáńdí. Bẹ́ẹ̀ ni wọn kò gbà á láàyè pé kó sanwó ìtanràn, wọn ní ẹ̀wọ̀n ni kó máa lọ. Gbogbo ayé lọ̀rọ̀ náà yà lẹ́nu. Fẹlá wọ́n jù ú sẹ́wọ̀n ọdún mélòó? Ọdún 5. Gbogbo àgbáyé pátá lọ̀rọ̀ náà ń ṣe ní kàyéfì nítorí Fẹlá ti ṣe àwọn ohun tó burú jù báyìí lọ tí kò sẹ́ni tó mú un. Kò pé ọdún kan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n lé àwọn ìdí àgbọn kúrò lórí oyè. Nígbà náà ni adájọ́ Ìdògù tó ju Fẹlá sẹ́wọ̀n ráàyè láti lọ bá a nínú ọgbà ẹ̀wọ̀n lọ́jọ́ 24 oṣù kẹsàn-án ọdún 1985 tó sì bẹ̀ Fẹlá pé òun kọ́ lòun sọ sẹ́wọ̀n o. Ìdí àgbọn ló pàṣẹ pé ohun tí kí òun ṣe nìyẹn. Ó ní kí Fẹlá má bínú. Bẹ́ẹ̀ ni Fẹlá wá ọ̀nà láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì pariwo pé you don't come beg me o, you don't come beg me o. Ǹjẹ́ ta ló bẹ́ẹ̀gì Fẹlá? Ó ní adájọ́ Òkòrò Ìdògù sọ. Ó ní adájọ́ Òkòrò Ìdògù tó sọ òun sẹ́wọ̀n ni. Ọ̀rọ̀ náà di àbùkù ńlá fún ìjọba Babangida tó ṣẹ̀ṣẹ̀ gorí oyè. Nígbà tó sì di ọjọ́ 23 oṣù kẹrin ọdún 1986, ìjọba Babangida fi Fẹlá sílẹ̀. Wọ́n ní kó máa lọ sílé, wọ́n ní kò jẹ̀bi. Nígbà tí Fẹlá jáde ní ọgbà ẹ̀wọ̀n yìí ló kọ àwọn ìyàwó 27 tó fẹ́ níjọ́sí sílẹ̀. Ó ní ìgbéyàwó kò ní ìtumọ̀ kankan sóhun. Bẹ́ẹ̀ ló sì fún ara rẹ̀ ní orúkọ tuntun lọ́jọ́ tó kọ́kọ́ ṣeré àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ti tú u sílẹ̀. Ó ní láti ọjọ́ náà lọ ni kí wọ́n ti máa pe òun ní abàmì ẹ̀dá. Bí ènìyàn bá sì wà níbi tí Fẹlá ti ṣeré náà ní pápá ìṣeré National Stadium ní Sùúrùlérè, tí pápá náà sì kún bí ẹni pé eré bọ́ọ̀lù ńlá kan ni wọ́n wá ṣe níbẹ̀ tí wọ́n ń gbá lọ́wọ́lọ́wọ́, olúwa rẹ̀ yóò gbà lóòótọ́ pé abàmì ẹ̀dá kan ni Fẹlá ṣe. Nítorí ẹ̀ náà làwọn èèyàn kò sì ṣe gbàgbé ẹ̀ títí di àsìkò yìí, bó tilẹ̀ jẹ́ pé láti ọjọ́ 2 oṣù kẹjọ ọdún 1997 ló ti kú. Kò sí igi méjì obì nígbó, èyí tí ìbárí bí obì ló jẹ́ àbídùn. Kò sí irú Fẹlá méjì nílẹ̀ yìí, bí èèyàn wá títí láti ọ̀sán dòru kò lè rí i. Fẹlá kan àgbáyé kan ni. Adémọ́lá Adéjàre ló ṣe ìwádìí yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.